Ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Jẹ́ kí a gbàdúrà. Bàbá olùfẹ́ ọwọ́ wọn, àwa dúpẹ́ lọ́wọ́ yín fún àánú àti ojú rere ńláńlá tí a rí gbà láti tún rí ọjọ́rú mìíràn nínú oṣù kejì. A gbàdúrà wípé ire, ayọ̀, ìtẹ̀síwájú, ìgbéga àti àlùyọ yóò rú wá fún wa lénìí, àti gbogbo ohun tó dàbí wípé ó rújú nínú ọ̀rọ̀ ayé wa lẹ́yìn Olúwa yóò wá ojútùú sí, tẹ́ ó sì fún wa ní àṣeyọrí tí ó yanrantí. Ọ̀rọ̀ tí a ò gbọ́ lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn nínú ọkọ̀ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́rú ọjọ́ 11 oṣù kejì. Àkòrí tí a ó gbé yẹ̀wò lénìí sọ wípé so èso fún Kristi apá kìíní. So èso fún Kristi apá kìíní. A mú àkọ́sórí wa nínú ìwé Máàkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkàndógún. Bíbélì kíkà ìwé Jòhánù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá dé ìkẹrìndínlógún. Bíbélì ní ọdún kan. Ìwé Númérì orí ìkẹjọ dé ìkẹwàá. Orin ìkejìlá. Ẹ máa tẹ̀síwájú. Àkọ́sórí Máàkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkàndógún. Ó sì wí fún wọn pé ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù ìyìnrere fún gbogbo ènìyàn. Bíbélì kíkà ìwé Jòhánù orí ìkàndógún ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ìkẹrìndínlógún. Ọ̀rẹ́ mi ni ẹ̀yin ṣe o, bí ẹ bá ṣe ohun tí èmi pa láṣẹ fún yín. Èmi kò pè yín ní ọmọ ọ̀dọ̀ mọ́ o, nítorí ọmọ ọ̀dọ̀ kò mọ ohun tí olúwa rẹ̀ ṣe. Ṣùgbọ́n èmi pè yín ní ọ̀rẹ́, nítorí ohun gbogbo tí mo ti gbọ́ láti ọ̀dọ̀ bàbá mi mo ti fi hàn fún yín o. Kì í ṣe ẹ̀yin ni ó yàn mí o, ṣùgbọ́n èmi ni mo yàn yín. Mo sì fi yín sípò kí ẹ̀yin kí ó lè lọ kí ẹ sì so èso, àti kí èso yín kí ó lè dúró. Kí ohunkóhun tí ẹ bá béèrè lọ́wọ́ bàbá mi ní orúkọ mi kí a lè fi fún yín. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ́ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú. Nínú Bíbélì kíkà wa tòní, Jésù ń sọ pé òun yan àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí wọ́n lọ so èso tí yóò sì dúró. Ọ̀rọ̀ náà èso níbí yìí ó túmọ̀ sí ọkàn àwọn ènìyàn. Jésù ti sọ kedere pé àwọn tó bá tẹ̀lé àṣẹ rẹ̀ nìkan ni ọ̀rẹ́ rẹ̀, àti pé ohunkóhun tí wọ́n bá béèrè lọ́wọ́ bàbá rẹ̀ ní orúkọ rẹ̀ yóò fún wọn. Àwọn tó súnmọ́ mi jù ni àwọn tó ń jèrè ọkàn, nítorí mo mọ̀ pé ó jẹ́ ohun tó ṣe pàtàkì sí ọkàn Ọlọ́run. Èmi sì ti pinnu láti máa jèrè ọkàn títí mo fi máa kú ni. Bóyá kò sí àǹfààní, èmi yóò dá àǹfààní sílẹ̀ fúnra mi kí n lè sọ fún àwọn ènìyàn nípa Jésù. Ẹnìkan ní ìgbà kan sọ pé a kò kọ sínú Bíbélì pé Jésù ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Ó sì fi ẹ̀sùn kàn mí pé èmi máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Mo sọ fún un pé Ọlọ́run máa ń lo ayẹyẹ ọjọ́ ìbí mi láti mú ọkàn púpọ̀ wá sí ìjọba rẹ̀. Ọlọ́run sì yàn wá láti so èso tí yóò dúró ní ìjọba rẹ̀. A gbọ́dọ̀ lo gbogbo àǹfààní tó wà ní ọwọ́ wa láti máa lépa èyí. Ó ṣe mí láàánú gan pé ọ̀pọ̀ ènìyàn kò gba iṣẹ́ ìyìnrere, wọn kò gbá mú gidigidi. Jésù pàṣẹ fún wa kí a lọ sí gbogbo ayé kí a wàásù ìyìnrere fún gbogbo ẹ̀dá. Gẹ́gẹ́ bí a ṣe rí nínú àkọ́sórí wa tòní, kò sọ pé kí a lọ níbi tí wọ́n bá ti gbà wá nìkan o, tàbí níbi tí ohun gbogbo bá ti rọrùn nìkan. Ó sọ pé kí a lọ sí gbogbo ayé, bóyá ó rọrùn ni tàbí bẹ́ẹ̀ kọ́. Nígbà tí Ọlọ́run bá rán wa ní iṣẹ́ kan, a gbọ́dọ̀ jẹ́ o, a sì gbọ́dọ̀ lọ. Nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹfà dé ẹsẹ̀ ogójì, Pọ́ọ̀lù rí ìran níbi tí ọkùnrin kan tí ó ké sí pé ẹ wá sí Makedonia láti ràn wá lọ́wọ́. Ṣáájú ìgbà yìí, ó ti gbìyànjú láti wàásù díẹ̀ nínú àwọn ìlú Asia, ṣùgbọ́n Ẹ̀mí Mímọ́ dá. Ènìyàn lè rò pé nítorí Ọlọ́run sọ fún un kó lọ sí Makedonia kò ní sí ìṣòro tàbí ìjàkadì kankan. Ṣùgbọ́n lẹ́yìn tí Pọ́ọ̀lù àti Sílà sì dé ibẹ̀, wọ́n lù wọ́n o, wọ́n sọ wọ́n sínú ẹ̀wọ̀n. Bí ó tilẹ̀ rí bẹ́ẹ̀, ìyẹn kò dá wọn dúró láti má wàásù. Àwọn tí kò ṣetán láti farada ìṣòro kò ní lè lọ jìnnà nínú mímú àṣẹ Jésù ṣẹ pé kí a lọ sí gbogbo ayé kí a lọ wàásù o. Olùfẹ́, nígbà mìíràn bí o bá wàásù ìyìnrere, àwọn ènìyàn máa kọ̀ tàbí kí wọ́n fi ọ́ ṣe yẹ̀yẹ́. Ṣùgbọ́n jẹ́ aláyọ̀ nínú gbogbo ìgbà tí ìyẹn bá ṣẹlẹ̀ sí ọ. Jésù sọ pé ẹnikẹ́ni tí wọ́n bá fìyà jẹ nítorí rẹ̀
yóò ní èrè ńlá. Ìwé Mátíù orí ìkarùn ẹsẹ̀ ìkọkànlá dé ìkejìlá. Máa wàásù ìyìn rere ní gbogbo ìgbà, bóyá ó rọrùn ní o tàbí bẹ́ẹ̀ kọ́. Ìwọ yóò sì máa tàn bí ìràwọ̀ títí láéláé. Ìwé Dáníẹ́lì orí ìkejìlá ẹsẹ̀ ìkẹta. Kókó ọ̀rọ̀ ìṣe: farajì láti máa wàásù ìyìn rere ní gbogbo àǹfààní tí o bá ní. Ìjà sọ pé bàbá mi, oore ọ̀fẹ́ láti máa wàásù ìyìn rere fún àwọn tí kò tíì mọ̀ ní gbogbo ìgbà àti nígbà tí mo bá ní oore ọ̀fẹ́ àti ìgbà tí oore ọ̀fẹ́ kò bá tilẹ̀ yọ rárá. Olúwa yọ̀ǹda rẹ̀ fún wa lénìí kí a lè máa wàásù rẹ̀, kí a lè máa fi ọ̀rọ̀ rẹ̀ tó àwọn tí kò tíì gbà ọ́ gbọ́ létí, kí àwọn náà kí ó lè fẹ́ ayé wọn fún ọ. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayápọ̀ ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín bí ẹ ti tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.